ẹ máa wò. Fantasy. Aujourd'hui aussi, c'est un autre jour. Partagez. Partagez la droite, partagez. Il y a des volumes. Èmi lálá, ìwọ lálá. Il y a des volumes. Ṣé ẹni bó ṣe ń gbẹ́nu sí? Il y a des volumes. Ẹ rí. Volume en bébé, bí boule sur ma table. Ẹ rá àwọn àbùkúta mùsùlùmí. Partagez. Aujourd'hui aussi, c'est un autre jour. Partagez. Partagez la droite, partagez. Il y a des volumes. S'il y a des volumes, le premier là-bas écrit moi, il y a des volumes. Ṣé Àìṣà ni wọ́n yà síbẹ̀ yẹn báyìí? Voilà, merci beaucoup. Bonne arrivée. Wọ́n ti fẹ́ fún aláàlọ́rùn pa o Àyàmádé létí. So ẹ jẹ́ àti wọ́n yẹn. Mr. Adérọ̀gbà. Ṣé Oya, mention one or two things tó gbọ́ lókè ń bí báyìí tó fẹ́ wá correct. mi mo rí wọ́n fi fídíò kan mi mo ń wo bóyá picture ti ẹni bí fídíò ni tí bí òòṣà tí ó ní ọwọ́ méjì tí ó wà tí wọ́n gbé sínú Kaaba. Ṣé wọ́n mú hello wait ṣé wọ́n gbé mú verses wá nínú Quran àbọ̀ mú wa? Pẹ̀ fásitì pé Nísùúrù ṣé Allah describe rẹ̀ àbá Allah describe rẹ̀? Nǹkan tí súrà tẹ ìkà. The question wait ṣé Allah describe rẹ̀ nínú Quran àbọ̀ kò describe rẹ̀? Ó describe rẹ̀. Ó lọ́wọ́ tún méjì wait ó lọ́wọ́ tún méjì nínú Quran àbí òní? Sà ẹ má bínú ẹ mọ̀ pé ẹ ń bi mí ìbéèrè lèmi mo wá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. No bóyá ń sọ̀rọ̀ comment section ó sọ̀rọ̀ bíi pé àgbàlagbà fà kan ní odókè ìsìn odolódò. Ṣẹ́rí tẹ bá fi ṣẹ́rí ìdíwé bẹ̀ sí attack àwọn èèyàn kò yẹ kí. Bàbá Adérọ̀gbà ẹni sùúrù ẹ má jà fi ẹni sùúrù ẹ má jà fi kọ́mẹ̀tì wọn jọ́jọ́ wọn ẹ já gbà kí fún ẹjọ́. Oya, what do you want to correct now? ẹ jẹ́ ká kọ́kọ́ gba kí ó kàn fún wọn ná ẹ ṣe sùúrù. So òkúta tí mo gbé wá fún yín lẹ́ẹ̀kan yẹ ohun gangan làlá tí ń forí jìn gbogbo mùsùlùmí òun náà fi ń gbẹnu sí i. So now ẹ já gbé jáde kí á kà kí gbogbo lè rí. Sunnah An-Nasa 29:19 la fẹ́ kà yìí. Ẹ máa gbọ́ it was narrated from Abdullah bin Ubad. Abdullah ibn Ubah wọ́n sọ pé. O Abdurrahman. Abdurrahman. Why do I only see you touching these two corners? Kí ló dé tí mo máa ń rí ẹ tó máa ń fi ọwọ́ kọ àwọn igun òkúta méjì? He said. Ó wá sọ wípé. I heard the messenger of Allah saying. Ó ní mo gbọ́ tí Ànábì Muhammad sálàlẹ̀ wàhálà tí ó sọ wípé. Touching them erases sin. Ó ní kẹ́ máa fi ọwọ́ kan àwọn òkúta yìí ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ́. Touching them erases sin. Pé kẹ́ máa fi ọwọ́ kan òkúta yìí ó máa pa ẹ̀ṣẹ̀ yín rẹ́. And I heard him say. Ó ní mo dẹ̀ gbọ́ tó sọ wípé. Whoever circumambulates 7 times. Ó ní ẹnikẹ́ni tó bá rọ kiri ká ẹ̀ lẹ́ẹ̀méje. It is like freeing a slave. Ó dàbí adá ẹrú ní òǹdè. Kẹ́yìn dá ẹrú sílẹ̀. Ṣé ti rí nǹkan tó ń pa ẹ̀ṣẹ̀ àwọn mùsùlùmí rẹ̀? Ṣé ti rí ìtàn tí máa lọ fún hajj báyìí níbi báyìí? Yes sir, but nǹkan tí ẹ má bínú sá o. Like nípa nǹkan tí ẹ kà yìí mi ò sọ pé irọ́ ni. Ṣùgbọ́n ibi tí wọ́n nǹkan tí wọ́n fọwọ́ kà yìí gangan ṣé mọ̀ pé kò sí ànábì ló kọ. Ìyẹn kọ́ ló ìyẹn ò kàn á wà. Like nǹkan yẹn kò sí ànábì. Kò kàn wá ìyẹn ò kàn wá. Nǹkan tó ń pa ẹ̀ṣẹ̀ ẹ máa gbọ́ nǹkan tó ń pa ẹ̀ṣẹ̀ àwọn mùsùlùmí rẹ́ kò náà wá mú wá fún ìbẹ́yìn kankan lọ́wọ́ foríjìn yìí kìíní kan yẹn nǹkan tó ń ṣe àforíjìn fún àwọn mùsùlùmí òun ló làwa fi hàn yín yẹ. Ìbéèrè tí màá bí ni pé ṣé wọ́n máa ń rọ kiri ká Kaaba àbí wọn kì í rọ kiri ká kíní Kaaba tó kùtà yẹ wà yẹn. Wọ́n rọ kiri ká. Bẹ́ẹ̀ ni wọ́n máa. Ẹ̀mí ló máa ń rọ kiri ká rẹ̀. Mi ní mọ̀ nípa ìbọ̀wọ̀ ìbí náà mo mọ̀. Ẹ̀yin tẹ́ àwọn tó nímọ̀ là ń wá sẹ́ẹ̀. Adérọ̀gbà àwọn tó ask you kí ni hello kí l'Ànábì sọ nípa òkúta yẹn? Tó sọ nípa òkúta dúdú yẹn. Àṣebó náà lẹ ti kà pé ó ní pé kí ẹ máa fọ. Ṣé Ànábì kì í sí ẹ àbá Ànábì náà ò gbẹnu sí? Ànábì náà nǹkan tá Ànábì sí náà ló sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀. Ní sùúrù Ànábì gbẹnu sí. Ànábì dẹ̀ sọ pé òkúta yìí máa wá
ní last day ó máa lójú ó máa nímú ó máa lẹ́nu ìyẹn òkúta dúdú tó ń gbẹnu sí ó dẹ̀ máa rìn kiri níjọ́ gbèǹde ní last day wípé ó máa jẹ́rìí àwọn èèyàn this òkúta. abẹ́ because reason tó náà tó fi sọ bẹ́ẹ̀ náà ni pé like ọba alátàǹsọ yìí. Bàbá Adérọ̀gbà ṣe lọ lé kéwúrí gan. ẹ má gbàgbé pé òkúta yẹn kí Islam tó bẹ̀rẹ̀ òkúta yẹn ti máa sálámọ̀ sí mú ọmọ ju sálámù alaykum. But ẹjọ́ mọ́ bínú ìbéèrè tí mo fẹ́ béèrè ẹjọ́ fún mi lórí ọ̀fẹ́ àti. bẹ́ẹ̀ ṣe wá nímọ̀ yìí bọ́ ẹ béèrè yín. nǹkan tí like mo nínú Kaaba ẹ fi ère tó ní ọwọ́ ẹ fi fọ́tò ẹ̀ like ẹ fi hàn mú rí nígbà tẹ́ ẹ fi hàn yẹn kan. Sà ẹ má bínú sí nǹkan yẹn báwo ni ẹ̀yin ṣe mọ̀ pé nǹkan yìí ló wà nínú Kaaba yẹn. Gẹ́gẹ́ bí máa gbọ́ gẹ́gẹ́ bá Allah ṣe júwe ara ẹ̀ nínú Quran òun ló ń wò yẹn tí gbogbo ẹ̀dẹ̀ wà lẹ́yìn. nǹkan tí wọ́n ń sọ ni ẹ̀yin like. bátìrì tí wọ́n nà. ok jẹ́ ká ṣe báyìí ní sùúrù farabalẹ̀ ṣé Muhammad rí Allah rí. Muhammad ó rí Allah rí because ó dà nínú bí mo ṣe gbọ́ wait fún alẹ́ evidence ibi tí Muhammad ti rí Allah. nǹkan kan wà tá a máa ń kà ní tá a bá fẹ́ kí tá a bá ń kírun lọ́wọ́ tá a bá wà lórí ìjókòó àtàhíyàtù líllah. Fún wa lẹ́fídẹ́ǹsì ẹ̀ ṣèbó lákọọ́lẹ̀. Ní ìgbà tí ó lọ ìgbà tí ó. Farabalẹ̀ sẹ́ ṣé n tó fẹ́ sọ yẹn do you have evidence ta lè rí? Bàbá mi àwọn ìbéèrè tẹ̀ ń béèrè lọ́wọ́ Adérọ̀gbà ó ju tiẹ̀ lọ bóyá ṣe kàn ká fáwọn. Ṣe rí àwọn kankan wà tó yẹ ká máa ṣe rí àwọn tí wọn ò nímọ̀ yẹn àwọn náà máa ń múra jù náà máa ń ṣe kankan kan jù wọn ò dẹ̀ nímọ̀ you know now we are okay ó lọ wá àbí ṣe rí àwọn tí wọn ò nímọ̀ yẹn àwọn olùkẹ́ ẹjẹ́ á máa mú jù torí àwọn gangan ni wọn láìpẹ́ láì nímọ̀ yẹn àwọn náà máa ń múra kankan jù. ẹ bá fún wa yẹn lọ́rùn pa o baby muslim ni ẹ bá fún lọ́rùn. tẹ́ bá ti rí èèyàn kan tó dókè tó ń sáré wá ṣépè kò nímọ̀ àwọn tí ò nímọ̀ nìyẹn kò nímọ̀ ọ̀kan tẹ́ bá farabalẹ̀ fún ẹ rí i pé kò nímọ̀ ọ̀kan so ó yá ibo láti máa rí. nípa àkẹ́tẹ́ sọ pé bí àmì ò nímọ̀ kankan àbí pé kìíní ẹ̀kọ́ ló ń sáà kó tó. mú evidence tó ń sọ wá and a part of that oye so kó wá káwá kan júwe Allah fún ẹ mọ̀ọ́mọ̀ ò rà Allah rí láyé Allah táwọn ẹlẹ́bọ ti ń bọ tẹ́lẹ̀ bó ṣe rí lélẹ̀ nígbà tí mọ̀ọ́mọ̀ máa júwe rẹ̀ tó tálà máa júwe rẹ̀ fún mọ̀ọ́mọ̀ kí ló dé tó ṣe pé bó ṣe rí iná èrè tí wọ́n gbé jìgìdì tán gbé kalẹ̀ tẹ́lẹ̀ ó lọ́wọ́ ọ̀tún méjì Allah náà júwe rẹ̀ nu Kùránì pé òun lọ́wọ́ ọ̀tún méjì ṣègede olójú Allah náà lóun náà olójú kan ojú ẹyọ kan ṣègede lóun lẹ́sẹ̀ Allah náà lẹ́sẹ̀ everything the same thing Allah ò dẹ̀ mọ́rúkọ tuntun wá Allah tí wọ́n ti ń sọ ṣìgìdì ẹ̀ náà ló tún mú wá pòun lòun jẹ́ so wọ́n lo kíní láti káńsù gbogbo ṣìgìdì tilẹ̀ láti lè dúró lórí Allah nìkan ni ṣálá wa jẹ́ tuntun ni Allah is not new. àwọn tí òkè nímọ̀ yìí wọ́n kàn máa ń fún yàn ní ẹ́dẹ́kì ni ẹ nímọ̀ kẹ̀. ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi ní ìsinmi. ṣé ẹ ti ṣe tọ́lá báyìí ṣé ẹ ní máa minimize kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ mọ́ kẹ́ máa fẹ́ dúró ká tó láyé mọ́ káàbá o kẹ́ máa dúró ká sọ̀rọ̀. ẹ lè láyé mọ́ ká. ṣé ẹ máa dúró ká sọ̀rọ̀ àbí ẹ máa lọ máa bọ̀. nǹkan tẹ́mi gangan bí yín báyìí ẹ ti dá mi lọ. kí ni ìbéèrè yín? ìbéèrè tí mo bí yín ni pé nǹkan fọ́tò tẹ́ fi hàn àwọn èèyàn ni pé n tó wà nù Káàbà yìí mo fẹ́ kẹ́ ṣe kinní kan fún mi ní ẹjọ́ má bínú àgbàlagbà ní ẹ̀yin bàbá ń dẹjẹ́ sí mi ìyá dẹjẹ́ sí mi omi yòó tó mo immediately tẹ́ ẹ ṣe nǹkan yẹn because mo rí i pé ó dà pé Google ni wọ́n ti type kinní yẹn sí tí wọ́n fi ya fọ́tò yìí àwọn fọ́tò yìí mo lọ sí YouTube mo tẹ status of Allah nǹkan yẹn ní like inside Kaaba mo sì ẹ̀yin gẹ́gẹ́ tẹ̀ sí. ẹ ṣe sùúrù náà bàbá Adérọ̀gbà yes sir. YouTube ṣé ẹ ní passport ni.
kí ló dé tí mi mo ní passport wáyé tẹ̀ mi wá fi búùkù ṣèbí ẹjọ́ ẹbí mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmí ẹbí kan náà ní gbogbo yín wáyé tẹ̀ fi wá kẹ́ ẹ gba airport lọ kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ gbé plane kẹ́ ẹ ní kán sílẹ̀kùn kàbá fún yín kẹ́ ẹ lọ wò fún alára ẹ má yín bínú sá sí ẹ̀yin gẹ́gẹ́ tí ẹ sọ ṣe pé sùúrù ẹ ti wọ ọbẹ̀ ẹ̀yin ẹ ṣe sùúrù wáyé tẹ̀ YouTube tẹ́ wọ́n pẹ́ ẹ gbà lọ yẹ ó yẹ kẹ́ ẹ kàn mọ́ passport yín ó yẹ yín ẹ wà lọ síbi ẹ máa gbọ́ ẹ gba ibẹ̀ yẹn lọ ilé ṣìgìdì alárìíyẹ tó house 360 idol 360 ṣìgìdì before kí Muhammadu tó dé tó dẹ̀ ti ń bá wọn bọ́ fún odidi 40 years gbáko ó ní lọ́pọ̀ tí gbé Islam dé so now ó wá yẹ kẹ́ ẹ wá gba ibẹ̀ lọ ní ó yẹ yín kẹ́ ẹ wá lọ sí kẹ́ ẹ wá fi hàn gbogbo wa pé kò sí ń bẹ̀ o so ti yẹ yín kì í ṣe YouTube ló yẹ kẹ́ ẹ gbà lọ. ẹ má bínú sá ẹ sọ pé Muhammad bá wọn bọ òòṣà fún odidi ogun. ṣé àwọn ará Saudi wá gọ̀dẹ̀ pé wọ́n máa rí rẹ́kọ̀dù nǹkan yẹn. ẹ̀rí wà bọ̀tì ẹ lè lọ ẹ máa gbọ́ nǹkan tó máa ṣe kọ́kọ́ ṣe fún wa ni pé tí ṣìgìdì aláàyẹ ṣé ẹ lè bá wa gba Saudi lọ ní ìsìn báyìí kẹ́ bá wa kẹ́ ẹ ṣe fídíò ẹ̀ fún wa kárí kẹ́ ẹ gbà ọkọ lọ́wọ́ wọn kẹ́ ẹ ṣí àbí wọn lè fún yín ní yọ̀ǹda ni. so bàbá mi Adérọ̀gbà wọn ò fún yàn lóyún ọ̀dà pé kó wọ bẹ̀rẹ̀. so àwọn kan tún ní authority lórí ilé àlá àti gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń dojú kọ. ẹ má bínú sá ẹ sọ pé mo lọ bá wọn bọ òòṣà ẹni sùúrù ìgbà tẹ́lẹ̀ lọ síbẹ̀ yẹn ẹ máa dúró sórí nǹkan tí àwọn ọmọ Lárúbáwá tí wọ́n sọ níjúwe bí àlá ṣe rí ìyẹn làwa fi hàn yín bí ṣé yín ẹ̀yin ń sìn mùsùlùmí ni yín ẹ gbàgbọ́ pé nǹkan tá a fi hàn yín bí kò ń ṣe àlá ṣùgbọ́n ẹni sùúrù ẹ gbọ́ mi yé ẹni sùúrù ṣé yín ṣùgbọ́n ní àǹfààní láti lọ sí Kaaba yẹn kẹ lọ confam pé nǹkan tá a fi hàn yín bí kò ń ṣe àlá which is fair but tẹ́ ẹ̀ bá ti ní ẹ̀rí yẹn tẹ́ ẹ̀ dẹ̀ ní àǹfààní ẹ máa dúró sórí nǹkan táwa fi hàn nǹkan tá a fi hàn yín. ó ṣe network bàbá ẹ̀dá. ìdí ni pé ṣe ti ń gbọ́ mi sìn. ẹ sàmú wà pẹ̀lú ìṣà. yà ìdí ni pé nǹkan táwa fi hàn yín bí ẹ̀rí ẹ̀ àwa mú jáde wípé àwọn tó ń jẹ́ ìran Lárúbáwá gangan tó ń jẹ́ descendant Allah àwọn náà júwe bí Allah ṣe rí ṣe yín bọ́dà wa ẹ gbé sí ọpọlọ èwo ló make sense ṣé nǹkan tẹ́ máa fẹ́ believe ń sìn nǹkan tẹ́ láǹfààní láti lọ confam lẹ fẹ́ believe over nǹkan táwa ń fi evidence àwọn tó jẹ́ descendant nǹkan yẹn tó kọ ẹ gbé sọpọlọ náà. ẹ sà ẹ má bínú sá o ṣe rí àwọn Lárúbáwá tẹ̀ ń sọ yìí náà ǹjẹ́ yín mọ̀ pé kò kí n ṣe gbogbo wọn náà ló fẹ́ràn ẹ̀sìn Islam gbogbo wọn náà kọ́ ló gba Islam. bàbá yìí ẹ lọ jókòó síbì kan. lẹ́yìn tí lọ síbẹ̀ rí ẹ ti kàn. mo ṣe wà yìí ìlú tí mo wà yìí báyìí èdè Lárúbáwá náà sọ ń bẹ. ṣé Saudi Arabia lẹ wà. ṣé Saudi Arabia lẹ wà. kò kí n ṣe Saudi Arabia mo ti lọ Saudi Arabia náà rí. ẹ̀gbọ́n yìí ẹ̀gbọ́n ẹ bá a sọ nǹkan dáadáa márùn tí Muhammadu gbélé ayé ṣe ẹ jọ. nǹkan dáadáa tí Muhammadu gbélé ayé ṣe. bẹ́ẹ̀ni márùn. nǹkan márùn. Muhammad ó jẹ́ èèyàn kan tí ó fi kò í yẹ̀yẹ̀ jẹ ara nǹkan dáadáa náà sì lámọ̀ sí. ẹ̀kejì Muhammad jẹ́ èèyàn kan tó yẹ pé ó tọ́ wá sí ojú ọ̀nà láti fi mọ ìmọ̀ tó tọ́ ara kan dáadáa táwa mọ̀ sínú ó lè má jẹ́ nǹkan dáadáa lójú ẹ má bínú sáà o lójú tẹ̀yìn o gẹ́gẹ́ bí pé ẹ̀sìn kò gé sí ẹ̀sìn yín ẹ̀sìn tiwa ni ṣé wàá pẹ̀lú mi sà ẹ sà o. gbogbo àgbáyé ló ń gbọ́ yín. à ń gbọ́ yìí ẹ máa ń kálọ̀. Muhammadu tó jalè. ṣe máa mẹ́rin nǹkan tẹ̀ ń sọ yìí jáde. sá. ṣe máa mú ẹ̀rí ẹ̀ jáde ẹ̀rí nǹkan tẹ̀ ń sọ yìí. tó bá yẹ pé mo wà pẹ̀lú ibi nǹkan tí mo like ibi tí mo ti lè mú ẹ̀rí ẹ̀ jáde báyìí àǹfààní wà fún mi ṣùgbọ́n bí mo ṣe wà ní ìsìn àwọn. yóò bá gbà yín níyànjú ìdí tí mo ṣe béèrè ni pé nǹkan tẹ́ ẹ̀ bá lẹ́rìí ẹ má sọ wọ́n ṣe sọ pé gbogbo ayé ló ń gbọ́ yín tó nǹkan tẹ́ ẹ̀ bá lẹ́rìí ẹ kúkú fẹ̀ kan má sọ̀rọ̀ nípa ẹ sọ pé ẹ̀yin ò mọ̀ nípa ẹ
ẹ̀ẹ́dẹ̀ lẹ́rìí fún so ẹ fẹ́ dákẹ́ kẹ́ rọra máa gbọ́ kẹ́ máa kẹ́kọ̀ọ́ ẹ ṣe. bàbá mi ẹ̀dá alẹ́ bá wọn gbé jáde wọ́n lè sọ ibi tó wà bí àdìsí ní kùránì ní tẹ̀sírì ní àkàbà wọn gbé jáde. yes àná ẹ má bínú sá lẹ ẹ̀kan náà ẹ ń sọ pé ànábì ṣe ohun. tí ìdáhùn béèrè ta bí yín léèrè. tiẹ̀ ní pé kékin mo rò pé tí kò lórí ẹ̀nu gbàtẹ́ ti ní pé dandan. no ẹ lè sọ ibi tó wà nàkàbà yín gbé jáde gbogbo àdìsí ní bẹ́ẹ̀ bí báyìí. èmi ò há àdìsí sórí. nǹkan tó ń sọ fún yín ni pé àwọn ò ní ẹ̀rí fún gbogbo nǹkan táwọn fẹ́ sọ tẹ bá kàn fẹ́ gbà wọn láàyè káwọn kàn sọ lásán. ara o àbí tẹ wà yìí agbamilẹ wà. nǹkan tó ń sọ nìyẹn pé àwọn gbogbo nǹkan táwọn ẹjọ́ táwọn fẹ́ rò ó sí o àwọn ò lẹ́rìí fún o bó tilẹ̀ wù kó mọ o. àwọn kò fẹ́ rí ẹjọ́ fún yín ni so tẹ bá fẹ́ gbọ́ ẹjọ́ àwọn kẹjẹ́ káwọn máa sọ̀rọ̀ lọ. aláàgá ti ní kí wọ́n máa rojọ́ mọ́. ṣé àmọ́ ẹ̀rí tán kí ni ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n kọ́ dárúkọ náà ní pé Muhammadu ò kí ń fọwọ́ lágbáyàn lójú àbí kí náà pè. wọ́n ní kò yóò jẹ. Muhammadu tó jalè tó ń yàn àwọn èèyàn jẹ. níbo yẹsà ní ẹ̀rí wo ni ẹ ti rí pé Muhammad jalè. ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ kí Muhammadu jalè lẹ́fẹ́ sọ báyìí. ẹ jẹ́ kí wọ́n kọ́ sọ kankan fún yín ní ìgbà tí wọ́n ti pè ní òjíṣẹ́ tó ti jẹ́ òjíṣẹ́ ṣe rí ìgbà tí wọ́n ò tí pè lójíṣẹ́. ó máa ń fẹ́ wọ́. nígbà tí wọ́n pè ní òjíṣẹ́. ẹ ṣe sùúrù sígbà tí Muhammadu ti dòjíṣẹ́ ṣó máa ń fẹ́ wọ́ ni. nígbà no èmi ò sọ pé Muhammad fẹ́ wọ́ o èmi ò sọ pé Muhammad fẹ́ wọ́ o. èmi bá yín fèdè lọ́la pè ní èmi ìfẹ́ ló jalè ní. ẹ̀yin lè sọ ọ̀rọ̀ pé because nígbà sọ mo ti gbọ́ nígbà. wọ́n fi èjà àpọ́nlé pè ní bàbá mi. tẹ́ ẹ sọ pé Muhammad jẹ́ ṣe ìwà kan gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí ó lè jẹ́ ìgbà tí mo sì pè lójíṣẹ́ ni àwọn ìwà yìí ló ti ṣe because nígbà tí Muhammad jẹ́ òjíṣẹ́ tí ó ti gbé ìwé òjíṣẹ́ fún tẹ́ ń gbọ́ mi ò sọ pé o. kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ gan nípa Bádírì olè àkọ́kọ́ tí Muhammadu kọ́kọ́ jálàyé Bádírì ni kì í ṣogun. nípa ogun Bádírì ọ̀nà wo ló fi já olè nípa ogun Bádírì. ẹ kọ́kọ́ lọ kà wá kọ́ látùgbà yẹn fún yín lálẹ́ oyè yìí mo ti sọ fún yín pé ẹ ní mọ̀. ẹ kọ́ mi ní ìmọ̀ nípa ilé nípa òní. so Big Joe ẹ jẹ́ akọ́ gbélé sókè náà. Okay, sir. Al-Tabari volume 1 page 31 Muslim drag Muhammad as thief. àwọn mùsùlùmí wọ́n wọ́ Muhammadu gẹ́gẹ́ bí olè. àwọn mùsùlùmí wọ́n fa aṣọ Muhammadu ya bí olè. They raided us in our settlement. wọ́n wá digunjalè wá nínú ilé wa. Though we were men who retaliated. wọ́n ní àwọn ọkùnrin tó ní eegun tó sàngìn gbọlẹ̀. This is the end of Abuwaja report. eléyìí ni ìgbẹ̀yìn ọ̀rọ̀ tí Abuwaja sọ. To return to the report of Amir Bilshabab. wọ́n ní kí a padà sí ọ̀rọ̀ tí Amir Bilshabab tó sọ. After the messenger of God had completed the return of captive of Udaya. wọ́n ní lẹ́yìn ìgbà tí ànábì Muhammad sálàlẹ̀ wàhálà tí ó lọ dá àwọn nǹkan tí ó kó lọ́dọ̀ àwọn ìdílé Abuwaja tó lọ dá padà. To their family. ní ilé wọn. He rode away and the people followed him, saying. ó sá lọ àwọn mùsùlùmí wá ń tẹ̀lé wọn wá ń sọ wípé. O messenger of God, divide our bounty of camel and same cattle among us. pín nǹkan ogun ti ọ̀dọ̀ wa fún wa. And small cattle among us. àwọn kan ti tẹ wa. àwọn ẹranko wọn kẹ́tẹ́kẹ́tẹ́ until they forced him back against a tree. títí tìgbà tán fi ẹ̀yìn ànábì tán fi gbo igi. wọ́n fi ẹ̀yìn ẹ̀ tí àgbá. And his mantle was pulled away from him. wọ́n faṣọ mọ́ baba lára wọ́n faṣọ ìyá pọ́ngọ́lá abẹ́rẹ́ sílẹ̀ kiri. He said, "Oh men, give me back my mantle." ó ní ẹ̀yin mùsùlùmí ẹ fún mi láṣọ mi padà ẹ fún mi ní ṣòkòtò ẹ fún mi lẹ́wù ṣó dáa. By God, if I had as many sheep as tree of Tarmiya. ó
ní ká ní mo ní àwọn kinní tẹ̀ ń béèrè lọ́wọ́ mi tó pọ̀ rẹpẹtẹ yìí. I would have divided them among you. N bá ti pín in láàrin yín. So ká má lọ jìnnà. So ẹ̀rí oníbó ló wà lókè yìí. Ànábì jalè ń bẹ̀. Alitabari volume 9 page 31. Ṣẹ́ni ẹ̀rí àkọlé ẹ̀ Muslim drag Muhammad as thief. So kì í ṣègbà tí Muhammad ò tí ì dòjíṣẹ́ délé. Ṣó ti yé yín? So tẹ́ bá ti wá mọ ìtàn nípa Bádìrì yẹn ẹ lè padà wá ṣe understand torí pé ẹnìmọ̀ ìbẹ̀yẹ ló yẹ ká lọ ṣùgbọ́n ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ mẹ́rin yẹn wá ẹ lè padà kẹ́ ẹ jáwá darapọ̀ mẹ́tò yẹn pẹ̀lú ẹ̀rí yín pẹ̀lú ẹ̀ èmi ti sọ fún yín lálẹ́ pé Muhammed o adigunjalè ìgárọ̀ ọlọ́ṣà ni pẹ̀lú gbogbo mùsùlùmí tó bá ń tẹ̀lé olè àkọ́kọ́ tí Muhammed kọ́kọ́ jà ó ní wọ́n ń pè ní olè Bádìrì tẹ́yìn pè ní ogun Bádìrì olè ní. Ìbẹ̀dẹ̀ ló ti jí pátákó pa. So bó ṣe jẹ́ nìyẹn ká má gbàsìkò púpọ̀. Ogun Bádìrì àbí. Ẹ̀yin ẹ bá ti ní ẹ̀rí yín tẹ́ fẹ́ fún wa á jọ treat ẹ̀ papọ̀ inú Quran làwa máa lò àwọn ò tún nílò inú Quran láti mú jáde. ẹgbẹ́ ẹyẹ tè fi ẹ̀sìn mùsùlùmí lẹ̀ torí tí sèré àlọ́ bá dé wọ́n ní wọ́n apá yín ni o tẹ́ bá fẹ́ ẹ̀sìn mùsùlùmí lẹ̀ tẹ́ bá fẹ́ ẹ̀sìn mùsùlùmí apá ni o sọ èdè fi kalẹ̀ o. Kí n fi ẹ̀sìn Ìsìlámù kalẹ̀. Lẹ́rìí gbogbo nǹkan tẹ̀ ń sọ látẹ̀ka fún wa. Mẹ́kàn gbá ìmọ̀ràn ni nítorí tí òfin ìṣẹ̀lẹ̀ bá ti dé ẹni tó bá fẹ́ ẹ̀sìn mùsùlùmí lẹ̀ wọ́n máa pa wọ́n ni. Ẹ jẹ́ ká mú sórí ẹlòmíì torí ká má gbà á lásìkò púpọ̀ jù. Dáúdà. Àbọ̀rọ̀bọ̀ yìí. Subhanallah. Àbọ̀rọ̀bọ̀ yìí bò Subhanallah. Àwọn nǹkan tẹ̀ ń sọ yìí ó kẹsàn án ìyá gbogbo àwọn èèyàn ní ẹnu. Àṣé òrìṣà ó ní Subhanallah. Ó ti jẹ́ kó yé wa náà pé tírọ̀lẹ́ ayé bá dé àwọn nǹkan tí yóò mọ̀ ìyàwó alẹ́ náà. Èwo ló tún sọ̀rọ̀ báyìí? Ẹ bá wa mute bàbá Adérọ̀gbà náà. Ìrọ̀lẹ́ ayé wo? Ìrọ̀lẹ́ ayé ẹ ṣáà ẹ mute náà. Táwa ní kẹ́ ó dáa fún wa lẹ́rìí ìrọ̀lẹ́ ayé. Ẹ fún wa lẹ́rìí. Wọ́n ti mú tún wọn jàre wọ́n kàn ẹ máa. Ẹ jẹ́ ká mẹ́rin ìrọ̀lẹ́ ayé wà. Mr. Adérọ̀gbà ló ń jàre. Bàbá Adérọ̀gbà sọ́ọ̀gùn mọ́ sọ ni. Ẹ bá fẹ́ jàfẹ́sìn ẹ jàfẹ́sìn. Àní ẹ dá mi lóhùn ọmọ ìlú wo ni. Ọmọ ìlú Ìlá Ọ̀ràngún ni mí. Ìlá Ọ̀ràngún Ògbómọ̀ṣọ́ náà nìyí. Ọmọ ìlú Ìlá Ọ̀ràngún ni mí. Ògbómọ̀ṣọ́ nìyí ẹ̀ ṣe láwo ni Ògbómọ̀ṣọ́ nìyí. Ọmọ ìlú Ìlá Ọ̀ràngún ọmọ bíbí ìlú Ìlá Ọ̀ràngún ni mí. Kò sí wàhálà ẹ mú Bádìrì ta ní kẹ́ mú wáyé tẹ́ bá ti lẹ́rìí yín ẹ lè padà wá pẹ̀lú ìrọ̀lẹ́ ayé yẹn méjèèjì ẹ lè mú padà wá àtàwọn ẹ̀rí dáadáa márùn tí Muhammadu gbélé ayé ṣe. Ó gba àwọn ẹ̀rí dáadáa márùn tí Muhammadu ayé ṣe náà là ń kà fún yín. Ẹ bá lè mẹ́rin ọ̀ máa fún yín 200,000. Ẹ fún mi 200,000. Bẹ́ẹ̀ni. Ẹ fowó yín kalẹ̀ ó tọ̀rọ̀ lájọsọ. Ọ̀dà ẹ túmọ̀ sakọ. Kò sọ̀rọ̀ pé bẹ́yà sakọ. Ṣé ẹlẹ́rìí nǹkan tẹ́lẹ̀ ṣé ẹlẹ́rìí ọ̀rọ̀ yìí abẹ́ ní. Dangote gan tán bá bùn 200,000 yóò sì ta. Àṣé òrìṣà ká ìjọ̀ǹda wọn ṣé ẹlẹ́rìí ọ̀rọ̀ yìí abẹ́ ní. Ọlọ́run sọ wájú ọ̀la lọ. Èmi náà lọ sọ àwọn ẹ̀rí wá. Ẹ ṣé nǹkan tá à ń fẹ́ nìyẹn so ẹ wá mọ̀ lọ ẹ ṣé. Ẹni tó bá nímọ̀ là ń wá níbi báyà fẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́. Tó bàbá Dáúdà kán wá ìmọ̀ lọ Ṣáínà ibẹ̀ náà ti máa rí. Bàbá Dáúdà kà àbọ̀rọ̀bọ̀ yìí o. Subhanallah. Àṣé òrìṣà ìwọ ní Subhanallah orúkọ náà sọ wá ní àdẹ̀tí ìchéǹjẹ. Bíjò smooth o. Ọmọ Yorùbá àtàtà ni wà wọ́n ní kí n náà ni Mr. Adérọ̀gbà ẹ fi wọ́n lè jàre ọmọ mẹ́rin wá wọn tí wọ́n kọ́kọ́ ẹ wò àwa Yorùbá ara wa àgbọ́rọ̀ Yorùbá ara wa ẹni tí ò ń ṣe Yorùbá láà gbọ́rọ̀ ẹ bá jà náà bí ní ìsìn wọ́n ti gba gbogbo nǹkan tẹ́ ẹ sọ ìwà ti gbà gbọ́ wọ́n tún ti kówó fún wọn bọ̀ Yorùbá ò ń gbọ́ Yorùbá gbọ́ ọlọ́wà ṣàánú wa ṣá mo ní kí ni o àkójúmọ́ ẹ kú iṣẹ́ o ms baba big joes gbogbo yín ọlọ́wà máa ṣọ yín o àkó ọdún o àní ṣe é ṣí o mo ní kí ni ní ṣá ó dà sá. Bàbá mi ò gbọ́ àtọyín o kẹ́tẹ́kẹ́. Live your life ṣé wà ń bẹ̀.
ẹ ló ṣe ń gbọ́ mi. ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀. Oh, ẹ káalẹ́ àbí ẹ káàárọ̀ dẹ̀ ni. Yeah. Lórí gbogbo nǹkan tẹ́ ń sọ náà ni àwọn ẹ̀rí tẹ́ ẹ mú wa. ṣé mùsùlùmí ni yín àbí? Mùsùlùmí. bàbá ètò láyé àwọn ọmọ ilé kí oyin ti dé o. ẹ ṣeun ẹ jọ mọ àfáàwà ṣẹwà ń bẹ sà. Mo wà ń bẹ, mi ò kí ń ṣàfàbọ̀ mùsùlùmí ni mí mọ̀ ń gbọ́. Tàlàlà. Tàlàlà ọlọ́run ni. Tàlàlà tí mo sọ ni pé the word Allah yẹn ká tó gbé sórí ẹnìkan word Allah yẹn báwo ló ṣe jẹ́ kí ká tẹ̀ gbà pé kò ti sí Islam báyìí báwo la Allah ṣe jẹ́ síwájú kí Islam tó dé àbí Allah yẹn òun ló sọ rẹ̀ ní Allah nígbà tá a nàbí dé. Ṣèbí wá pìtẹ́ fún àwọn èèyàn náà ni ṣèbí ànábì náà ló wá pìtẹ́ ọlọ́run kan wà ọba Allah. ẹni sùúrù ẹ mọ̀ kan ẹni sùúrù ẹ má yìí tí ì dà á pọ̀ ṣe mọ̀ pé mi ìbéèrè ta lọ́lọ́run lọ́wọ́ yín ká tó dà á pọ̀ ẹ máa láàánú ní tó wà bẹ́ẹ̀ ni pé ṣànábì ló mú ẹ máa gbọ́ wọn ò mọ orúkọ yẹn tẹ́lẹ̀ ànábì ló mú wá pé ẹnìkan wà ó tó ń jẹ́ Allah òun ló láyé. Bó ṣe mú wá náà nìyẹn náà ṣé kọ́ tó bẹ̀rẹ̀ sí ni máa sìn kọ́ tó bẹ̀rẹ̀ sí ni máa ní pé ọlọ́run kan wà ọba Allah ṣe bọ́ wọ́n ń ṣẹbọ náà wọ́n ń ṣẹbọ ní Mẹ́kà kó tó di nípa ànábì dé àwọn kan ti wà kó tó di nípa ànábì dé wọ́n dẹ̀ ti ń ṣẹbọ kó tó di nípa ànábì dé so ṣé dẹ̀kan ṣé pé wọ́n wá preach fún wọn. ní tẹ́ ń sọ fún wa sí ni pé there is nothing called Allah. There is something called Allah. ẹni sùúrù sá ẹni sùúrù ní tẹ́ ń jẹ́ kó yé wa sí ni pé ànábì ló dé ló máa láàwá fáwọn lára. Ọlọ́run ò jíṣẹ́ wa kó wá preach ẹ̀ fún wọn. àní ṣẹ́rí ẹni sùúrù ẹ máa jẹ́ kí ẹ má tí ì dàpọ̀ ṣẹ́rí tán máa àwọn ẹlẹ́kọ̀ọ́ tán máa ń tírìtì nǹkan wọ́ọ̀dù tó ń tírìtì yẹn tí ì lẹ́tọ̀ọ́ àti gbé sórí kankan àbí sára kankan ń tà ń tírìtì lọ́wọ́ báyìí ni pé wọ́ọ̀dù Allah ẹni sùúrù ẹ má tí ì gbé sórí Ọlọ́run àbórí kínú Allah là ń tírìtì lọ́wọ́ báyìí ẹ má ì dàpọ̀ ń tà ń tírìtì ni ta ni Allah tí gbọ́dọ̀ ṣàfihàn ẹ sára kankan láì tí ì mọ̀ now ìbéèrè tí mo bí ni pé báwo ni gbólóhùn Allah ṣe jáde ẹ kàn sọ fún wa. Báwo ni gbólóhùn Allah ṣe jáde.